Ẹ kú dédé wò yẹn olólùfẹ́ mi, ẹ sì káàbọ̀ sí ètò ìdánilẹ́kọ̀ọ́ wa fún tòní. Fáwọn tó ń gbọ́ mi nígbà àkọ́kọ́ àti fáwọn tó sì máa ń gbọ́ mi tẹ́lẹ̀. Orúkọ tèmi ni Omidan Ọ̀ṣípìtàn Elizabeth, olùkọ́ èdè Yorùbá tìgbàlódé, Miss Yewande Yorùbáteacher. Mo dẹ̀ kí n káàbọ̀ sí ètò ìdánilẹ́kọ̀ọ́ wa fún tòní. Àkòrí fún ìdánilẹ́kọ̀ọ́ wa láti bí ọ̀sẹ̀ mẹ́ta tó kọjá sẹ́yìn ni ọ̀rọ̀ àròpọ̀ orúkọ. Èyí táwọn elédè Gẹ̀ẹ́sì á máa pè ní pronouns, ṣùgbọ́n irúfẹ́ ọ̀rọ̀ àròpọ̀ orúkọ tí à ń kọ́ ni independent pronouns. Èyí ni àwọn ọ̀rọ̀ àròpọ̀ orúkọ tó lè dá dúró fún àwọn kan sì fún wa ní ìtumọ̀. Yálà a lò wọ́n nínú gbólóhùn tàbí a ò lò wọ́n nínú gbólóhùn. Bákan náà, irúfẹ́ ọ̀rọ̀ àròpọ̀ orúkọ tí a fẹ́ kọ́ lónìí ni òun, he, she àti it tó wà ní abẹ́ ẹyọ singular tó sì jẹ́ ipò ẹnì kẹta third person. Táwa ni ẹnì kẹta táwọn elédè Gẹ̀ẹ́sì á máa pè ní third person. Ẹnì kẹta jẹ́ ẹni tí à ń sọ̀rọ̀ nípa ẹ̀. That is, the person we are speaking about is our third person, whether the person is there or not. Àkíyèsí tún wà wípé irúfẹ́ ẹnì kẹta lábẹ́ independent pronouns yìí ni ẹnì kẹta tá máa ń lò fún ẹgbẹ́ wa tàbí ẹni tó bá kéré sí wa. Ẹ jẹ́ ká wá jọ ka àpẹẹrẹ ẹnì kẹta òun, he, she àti it. Òun ni ọmọ mi. He is my son. Ìkejì, òun ti jẹ oúnjẹ tiẹ̀. She has eaten her food. Ìkẹta, òun ká sórí tábìlì. It's curled up on the table. Bákan náà, a ti wá sí ìdánidúró lórí ẹ̀kọ́ wa fún tòní. Mo lérò wípé a rí ẹ̀kọ́ kan tàbí òmíràn kan lórí ìdánilẹ́kọ̀ọ́ wa fún tòní. Tó bá ti di ìwòye ọ̀sẹ̀ tó ń bọ̀ láṣẹ Èdùmàrè máa tẹ̀síwájú. Sí àwọn tó máa ń kí mi ní ilé kò tó sì máa ń tẹ̀ka ìfẹ́ sí mi. Ẹ ṣé gidi gan ni. Olódùmarè yóò máa kí yín náà yóò sì máa tẹ̀ka ìfẹ́ sí yín. Orúkọ tèmi yí padà, orúkọ tèmi ni Omidan Ọ̀ṣípìtàn Elizabeth, olùkọ́ èdè Yorùbá tìgbàlódé, Miss Yewande Yorùbáteacher. Ẹ ṣeun, ó dàbọ̀.